tó dẹ̀ ń bẹ níwájú DSS ó kọjá ọ̀rọ̀ àgbẹ̀ àfa imam ó jalè ó jà wá lólè ni ó pera ẹ̀ ní nǹkan nínú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ó dẹ̀ ń jà wá lólè so tá bá ń sọ fún pé don't stop ṣe bẹ́ẹ̀ come out and apologize to the Yorùbá race kò tí ì pọ̀ jù òun gan mọ̀ pé òun jalè òun náà ó mọ̀ pé rí wa lẹ̀ so àwa ti kọjá ní tẹ́ ẹ máa fi DSS halẹ̀ mọ́ ohun tó wà nílẹ̀ yìí sọ̀rọ̀ DSS kó ṣe nọ́ọ̀mà kó ṣàtúnṣe ni ṣe gbọ́ mi ẹ má gbàgbé iṣẹ́ tí mo máa ń jẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀yin ọmọ ìgbómìnà tó wà ní Kwara State tó wà ní Ekiti State tó wà ní Ọ̀ṣun State wọ́n ní ara yín wà ní Kogi State wípé ẹ padà lẹ́yìn ìmáàmù Ìlọrin Umar Abdulrahman àdúrà mi gbà pé ibi tó ń kó yín lọ kó parun ni o it is better now gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń ṣe fìjìláńtì tẹ́ ẹ ń ṣe àmọ̀tẹ́kùn tẹ́ ẹ ń ṣe hunter tẹ́ ẹ ń ṣe èwo ló tún kọ́ àbẹ̀ hunter fìjìláńtì gbogbo àwọn security network tó ló ń kójọ tẹ́ ẹ ń tẹ̀lé lẹ́yìn wọ́n ní kẹ́ ẹ padà lẹ́yìn àwọn ọmọ yín ló rán mí o kì í ṣe mi fúnra mi ni mò ń jẹ o kẹ́ ẹ padà lẹ́yìn àdúrà gbè mí kì í ṣe olóore Yorùbá he did not have anything to offer the Yorùbá race ó wá lù wá ní jìbìtì tó lù wá gan mo fẹ́ lè ní pé tí ò bá ju ti Dúpẹ́ Onítìrí lọ ó fẹnu ó close mọ́ Dúpẹ́ Onítìrí ṣé kò gbowó lọ́wọ́ ọmọ Yorùbá ni ṣé kò jà wá lólè ni so gbogbo security tó ló ń kójọ tẹ́ ń tẹ̀lé lẹ́yìn ó máa lọ dà yín lọ sí ẹnu Fúlàní ni o wọ́n á dẹ̀ pa yánmọ́yánmọ́ á dẹ̀ fẹ́ kápá eléyìí tó tún ṣẹlẹ̀ lẹ́jẹ̀ta báyìí èmi ní kí wọ́n á sọ fún yín látàná báyìí tí mo ti gbọ́ lálẹ́ àná òtútù mú mi jìnnìjìnnì bò mí pé níjọ́ wo ni Yorùbá fẹ́ bọ́ kò nínú ìgbèkùn mo ló jẹ́ pé Yorùbá ń sùn ní ojú ogun Fúlàní níṣẹ́ ènìyàn á dẹ̀ máa sùn lójú ogun bí ṣé ó yẹ kí Yorùbá máa sùn lójú ogun Fúlàní tó yẹ ká múra ká ṣera wa lọ́kàn àwọn tó bá ṣe àìdá lára wa ká bá wọn wí à ń bá ṣífù ìmọ̀mù Arẹwà land ògbólógbó ìyàwó bọ̀ à ń bá wí lọ́wọ́ àwọn kan tó sọ pé ká stop ẹ̀ ń bà lórúkọ jẹ́ ni ẹni tó pèrè ní national leader of Yorùbá nation tó ń gbowó tó ń kọ́lé mọ́ Yorùbá lára tó ra mọ́tò mọ́ Yorùbá lára tó ń demand fún owó dọ́là pounds lọ́wọ́ ọmọ Yorùbá òun fẹ́ pa màálù òun fẹ́ pa léla òun fẹ́ pa àgbò òun fẹ́ ṣe kíní kankan ẹ̀kẹ́ pè mí lánàá ó ní tí ò bá jẹ́ pé àṣírí wọn tó tún sìn bí ọdún ṣe kù wẹ́rẹ́wẹ́rẹ́ yìí òun á ti sẹ́ndì owó àgbò owó ẹran sí bàbá pé òun láti gbà tó ti bẹ̀rẹ̀ Yorùbá nation ló ń ti sẹ́ndì ẹ̀ pé àwọn rò pé bàbá yẹn ń ṣiṣẹ́ fún ìran Yorùbá ní láì mọ̀ pé ó ń gbà ìran Yorùbá ní kí ló kan DSS pẹ̀lú ìkan lára àwọn tó jáde síta tó lóun ṣe Yorùbá nation ó ń gbà wá ó ń dojú Yorùbá kodò ó ń lu Yorùbá ní jìbìtì ẹ wá ní ká má sọ̀rọ̀ ṣé tí a bá dákẹ́ tá a bá sọ̀rọ̀ ṣé nǹkan ò ní má bàjẹ́ lọ ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ṣé tí a bá dákẹ́ tá a bá sọ̀rọ̀ ṣé kìí ṣe pé àwa fúnra wa là ń gé ara wa mọ́gi tá a bá dákẹ́ tá a bá sọ̀rọ̀ àwọn tó ń bá wa pò ó ṣé kò ní jẹ́ inú dídùn wọn torí ìṣe máa yìí bíi pé wọ́n ran wá sáàrin wa láti wá máa ṣeré Yorùbá ni ó dẹ̀ ti wọ gbogbo Yorùbá ó ti wọ gbogbo kò sí ìpínlẹ̀ kan nílẹ̀ Yorùbá tí màá yìí ò ti wọ̀ tí ò ti gborí wọ̀ tí gbogbo wa ò ti rí gẹ́gẹ́ bí ènìyàn pàtàkì à ń rí pé nígbà tí bàbá Akíntóyè ò sílé tó lóye Ìgbòho ò sílé ń ṣojú olóyè ni ń ṣojú bàbá ni pé kò fẹ́ kí sọ́gun yọ̀ parun láì mọ̀ wípé igi is one of the igi wọ́rọ́kọ̀s tí ń dáná rú àwọ̀rọ̀kọ̀ tí ń dọ̀bẹ̀ nù nínú ìran Yorùbá. He was one of those people tó sọ pé bàbá Akíntóyè àti Sunday Ìgbòho ò lè wálé mọ́ pé òun ni national leader now òun ni president Yorùbá ẹ gbọ́ ṣé bàbá Akíntóyè fìgbà kan sọ fún wa pé àwọn ni president Yorùbá tàbí olóyè Ìgbòho fìgbà kan sọ fún wa pé àwọn ni president Yorùbá kẹ́ ẹ lè mọ̀ wípé ìntí àfà Imam of Ìlọrin Abdulrahman Usman Bello tó máa jẹ ló wá wádé ilẹ̀ Yorùbá ó dẹ̀ gbà wá agboolé ló ń gbé tẹ́lẹ̀ ó ti dẹni tó ń gbé máṣàn yàrá tó ń gbé tẹ́lẹ̀ yàrá oníhà kan ni yàrá tó ń gbé sí ti di yàrá oníhà mẹ́fà téèyàn mẹ́fà bá wọnú yàrá ìta yí sọ́tún tá yí sósì ni mo fi sọ wípé àáfà Ìlọrin mọ̀ pé àwa mọ òun dáadáa Ìmáàmù Ìlọrin ó gbá wa ó wá ń fi DSS ó ti kọ lẹ́tà sí DSS tí DSS náà máa béèrè pé kí ló ṣẹlẹ̀ àdẹ́kùn rìsíìtì síta àwọn tó gbowó lọ́wọ́ ẹ̀ wà láàyè Yorùbá ní ìkórìtà tá a dé yìí tá a bá rí tí ò dáṣe ló yẹ ká pẹnu pọ̀ ká bá wí ká má báyé wa jẹ́
níbi tí mo lọ rẹ o bóyá torí àìfẹnu wa àìṣe kan wa àìsọ̀rọ̀ kan wa àìdúrósọ̀nà kan wa ló mú kí àwọn ọmọ wa máa ráre káàkiri gbogbo àgbáyé most especially in Nigeria yẹ. Wọ́n ní àwọn Boko Haram wọ́n kọlù wọn ní military base ní Borno over 1,000 soldiers náà wọ́n pa ọmọ Yorùbá àtọmọ Ìgbò ló wà ńbẹ̀ ọmọ Yorùbá ẹ̀yin tẹ́ bá lọ́mọ ní Borno tó lóun wà ní base bẹ́ẹ̀ tètè máa pè wọ́n nǹkan ti tún ṣe Yorùbá o nǹkan ti tún ṣe Yorùbá o bọ́n ṣe bí Nàìjíríà ṣe ń pa wá díẹ̀díẹ̀ nìyẹn wọ́n kọ́ àwọn ọmọ wa lọ sọ́dọ̀ wọn lọ níbi ojú ogun wa àwọn kọ́ àwọn ọmọ títí wọn wá sí ilẹ̀ wa ń bíbà yìí lójoojúmọ́ làwọn ọmọ wọn ń wọlé wa ń bíbà yìí lójoojúmọ́ làwọn ọmọ wọn ń sọ̀kalẹ̀ sọ́dọ̀ wa ń bíbà yìí wọ́n wá ń kó àwọn ọmọ wa tó jẹ́ ológun tó jẹ́ sójà wọ́n ń kó wọn lọ sọ́dọ̀ wọn lọ níbi ní ẹnu Boko Haram tó máa easy fún Boko Haram láti máa yín àwọn ọmọ wa lọ́rùn over 1,000 soldiers nínú àwọn Boko Haram yẹn pa ní military base ní Borno Yorùbá náà ló pọ̀ jù ń bẹ o Yorùbá àti Ìgbò náà ló wà ń bẹ tó pọ̀ jù ń bẹ ọ̀fọ̀ burúkú ni o you will never see any leader in Yorùbá land kó sọ̀rọ̀ lórí ẹ̀ you will never see our obas kó sọ̀rọ̀ lórí ẹ̀ including the president Tinubu tó jẹ́ ọmọ Yorùbá kò ní sọ anything lórí ẹ̀ wọ́n dẹ̀ ń waste ọjọ́ ọ̀la wa wọ́n waste n tó máa jẹ́ àjẹmọ́nú fún wa lọ́jọ́ ọ̀la àwọn tó dẹ̀ ń fọwọ́ aago wa sẹ́yìn tí ò fẹ́ kí ìran Yorùbá ó débi tí ó yẹ ká dé tá a bá rí kan mú bẹ̀ tá a rí kan tá a gbá kan mú bẹ̀ ẹ̀ní ká má bá wọn sọ̀rọ̀ ká fi wọ́n lẹ̀ ẹ̀yin ká wá kúbìrì kòtò pé kó lọ pé DSS kó lọ pé kóòtù wọ́n náà tẹ̀ sọ pé wọ́n máa pe àwọn Interpol ló máa mú Koiki ló máa mú Lady K ló máa mú Yorùbáwùyí kò ní dá fún yín tẹ̀ bá pé Interpol òfin olómi ẹ̀fọ́ ṣe òfin ní gbogbo yín máa ṣe gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn àdúrà gbèmí tó pera rẹ̀ ní ṣífù ìmọ̀ọ́mù Yorùbá tó fi ń lù wá ní jìbìtì mo ti sọ lánàá mo ní kẹ́ ẹ lọ wo the first video tí màá kọ́kọ́ ṣe ó ní ṣífù ìmọ̀ọ́mù Yorùbá gbogbo Yorùbá ní Ìlọrin ni ó tó wáyé ìpòsẹ̀ lé gbogbo ilẹ̀ Yorùbá ṣífù ìmọ̀ọ́mù Yorùbá ní Ìlọrin ló lóun jẹ́ àwọn Ìlọrin dẹ̀ ti àwọn Yorùbá tó wà ní Ìlọrin ti sọ wípé àwọn ò mọ̀ rí èèyàn kẹ́dẹ̀ wà ó dẹ̀ wá ń fọwọ́ aago wá sẹ́yìn Ọlọ́run tó bá wa mọ́lẹ̀ dúpẹ́ onítìrì ń dàrú ni Ọlọ́run bá wa lé dànù eléyìí ògbólógbò ọlọ́sà amrọ̀bà Ọlọ́run bá wa mú ẹ̀yin kan tó ń tì lẹ́yìn tí orun tó ṣẹlẹ̀ yìí tí ò bá ṣẹlẹ̀ tí dúpẹ́ onítìrì ò bá gbé ọwọ́ burúkú tó gbé wọ bóyá àwọn ọmọ wa tó pa ní Borno ni ministry base tán pa over 1,000 bóyá àwọn bá má rí kó jìjì he ṣùgbọ́n ìran Yorùbá ó máa ń wùwà ká máa fọwọ́ bo what is not normal the armed robbers ká máa cover armed robbers àfa chief imam Ìlọrin àdúrà gbẹ̀mí Abdulrahman it is a notorious armed robbers ó lè ní n tí ò dá kò lórúkọ méjì kò dá ní ṣé kò jalè àwọn bàbá kan ló máa sẹ́ndì kankan sórí fóònù mi mo ní sà ẹ má jẹ́ kí búlọ́ọ̀kù fóònù mi ó hàn àwọn owó màálù lójoojúmọ́ làwọn tó sọ pé èmi náà sọ lára owó màálù èmi náà sọ lára owó màálù èmi náà sọ lára owó màálù tí àfà imam shop by shop kàríkà shop dìgbòlugi àfà Usman àdúrà gbèmí ò lè tẹ́yọ̀ ọmọ Yorùbá kan sì tún sọ pé ẹ fi bàbá yẹlẹ mo fi sọ and thank God mo ṣe àgbẹ̀ mo sọ lánàá thank God for those two brothers that came to me nígbà tí mo bẹ̀rẹ̀ sí tú pẹ́pẹ́ ọ̀rọ̀ pé ẹ má dá àfà ìmáàmù ẹ má dá lẹ́kọ̀ọ́ pé kó má lọ pé àwọn DSS o DSS gan máa sọ pé káwọn máa lọlé wọn wá mọ́lẹ̀ pé ó lè ní ẹ torí he was involved in international crime armed robbers ó ń gbá àwọn tó wà lẹ́yìn odi ń fi rọ́gbà dọ́là lọ́wọ́ wọn why are you cover what is not supposed to cover wọ́n dẹ̀ ń pa iná Yorùbá lójoojúmọ́ tó bá dọ̀là wọn ní ìgbà kan àwọn ọ̀jẹ̀lú wọn náà fẹ́ mi Fani Káyọ̀dé sí àárín wa láti wá máa ṣírí wa majority of us àwa tá a ti mọ̀ pé ọmọ tí ò bá ti jáde nílé rẹ̀ tí ò ní bàbá rẹ̀ tí ò ní ìyá rẹ̀ àti wùwà rẹ̀ á lé o wọ́n ní ẹbí lẹ̀ ló ń ṣe kékeré kankan ìgbà tó gbé tó ń là wá mọ́lẹ̀ tó fọ́ Ọlọ́run ló ní kò ní rí kò spinal cord wa fọ́ it is only God tó ṣèpò spinal cord wa lọ́wọ́ Fẹ́mi Fani Káyọ̀dé ṣé ẹ ti gbàgbé ni ṣé ẹ ti gbàgbé no kò sí nínú gbogbo wa tó ràn kàn sí Professor Wálé Adéníran but ìwẹ́rẹ́ nígbà tó Ọlọ́run ọba bẹ̀rẹ̀ tí ń tú àṣírí ẹ̀ ẹ̀yin náà lẹ́ni bàbá Èkìtì ẹ fi máa ilẹ̀ Bánjí Ayélóge ẹ fi ilẹ̀ àwọn kan ti ẹ̀ pè mí lára àwọn sọ̀rọ̀ wá
ó ní bàbá Èkìtì jọ torí Ọlọ́run mi ò fẹ́ fún problem mo ní ọ̀rẹ́ mi kí ló ṣẹlẹ̀ wọ́n ní Bánjí Ayélóge ni o Bánjí Ayélóge tó ló máa pe lọ́ọ̀yà òun máa pe lọ́ọ̀yà òun o pé mo sọ pé òun jalè òun sọ pé òun náwó kíní kankan mo ní ṣé kò náwó ni ṣé kò já olè Yorùbá ni ṣé òun náà òun nínú ẹwà ọ̀ràn mi yàn ni ṣùgbọ́n ló fi wọ plane láti Amẹ́ríkà wá sí Kútọ́nù lọ́dọ̀ bàbá Standard Hotel náà gbà fún ní Kútọ́nù àwa tá à ń lọ Kútọ́nù lámọ́ iye owó tó bá dárúkọ 10,000 tó bá kó 10,000 ní lẹ́mìtì tó bá kó 25,000 Nàìjíríà dání tó bá ló fẹ́ fi gba èrúùmù lọ́hún kó gba nǹkan kan 20,000 wá dàbí gbà téèyàn bá kó 8,000 dání ni ó ná owó Yorùbá ó wá jáde tó wá sọ pé regional government ló ń tẹ̀lé pé àwọn akẹ́jọ́ kò sí Kútọ́nù ó lè ló jàyẹ Adéwálé Johnson ẹ wo ọ̀rọ̀ òyìnbó tí gùn mí láàárọ̀ yìí ọ̀rọ̀ òyìnbó kọ́ láàárọ̀ ẹ̀mí àwọn ọmọ Yorùbá ń bọ́ lọ́wọ́lọ́wọ́ that we have opportunity to stop it but we refuse àdẹ̀wà ń fún àwọn kan láàyè lórí ọ̀fẹ́ láti lè máa expand journey wa ká má tètè lè débi tá à ń lọ kán lè rí olè jà somebody like Alfa chief imam Yorùbá tẹ́lẹ̀ Abdulrahman Usman Bello àdúrà mi gbà kò gbàdúrà kí ìran Yorùbá ó lọ torí pé ìkòkò ọbẹ̀ ni kò gbàdúrà ká gbòmìnira wa kíákíá torí pé ibi tó ti ń jẹ ni ẹ lọ wo àwọn fídíò tó ṣe síta ẹ lọ ṣẹ̀kẹ̀ lórí TikTok mansions Standard House ẹni tó tẹ́pẹ́ agboolé ló gbé tẹ́lẹ̀ ní pásẹ́jì chief imam tá a bá jọ ń lọ èèyàn méjì kò lè kọjá lára wọn ẹ máa dẹ̀ bàbá ìfún ara yín kẹ́ tó kọjá ni ó ti ní palace lórí owó ẹ mọ̀ téèyàn bá gbowó yo tó ń gbowó màálù lórí dára ó gbowó màálù lọ́nà bíi mẹ́rin ní tẹ́lẹ̀ àwọn méjì náà pé mi lánàá pé nígbà ọ̀rọ̀ dára ó gbowó màálù ó gba owó màálù ní that time mo ní èlò ní títí yóò ní màálù kọ̀ọ̀kan 500,000 naira so ó gba owó màálù méjì lọ́wọ́ wọn màálù méjì that is 2 million naira ká má wá sọ pé àwọn tó kù ká má wá sọ pé owó dọ́là tí Lady K bá kó dọ́là àkáǹtì tó wà lọ́ta àti owó tó wà lọ́wọ́ Lady K gbogbo Yorùbá àwa tá a wà ń lé àákòkù mọ̀ láì lówó mọ́tò a máa gba Ìlọrin lọ́ni níbi tá a bá ti rí àfọ̀gìmọ̀ àpá pé kó máa lọ jẹ́jẹ́ ní àfa ìmọ̀ ṣe ló yẹ kó wọ ìlú kan nílẹ̀ Yorùbá ká bẹ̀rẹ̀ sí gbọ́n lókùtà kákòkùtà bò pé ó ṣe wá ní jàǹbá tó ṣe wá yìí ó ju ti Buhari lọ jàǹbá tó ṣe wá yìí ó ju ti kíni ti Buhari lọ ẹ̀fọ́ ní ká má sọ̀rọ̀ sí ó máa fi DSS ṣé this is not a defamation lẹ́ ń pè é defamation ẹ̀yin lẹ́mọ̀ this is not a tó bá sọ tí ò bá ní proof tí ò ní evidence that you can use to back it up ìyẹn ni pé ènìyàn bá yàn lórúkọ jẹ́ ẹ̀rí wà mo ní bàbá yẹn wá láti state kan ó kó rìsíìtì wá bá mi lẹ́yìn yẹn ó tún gba 1 million owó ìwé lọ́wọ́ bàbá yẹn àtọwọ́ kó pé báwo ni kó tọ̀rọ̀ kó tó pé ṣé o wà ní sẹ́ndì owó fàájì sí bàbá yín ìjọ 20,000 ìjọ 50,000 ìjọ 100,000 bàbá yẹn sì pè mí lánàá pé àkáǹtì ẹ̀ wá ọ̀ràn mi yàn òun fẹ́ ọ̀rọ̀ Yorùbá yà ní Yorùbá ń tó ń rí lórí ọ̀rọ̀ Yorùbá ló jẹ́ kó múra sí òun ò mọ̀ pé ọwọ́ ẹlẹ́tàn ọwọ́ lè ló ń bọ́ sí tó bá jẹ́ pé a dúró ó yẹ ká dúró tẹ́lẹ̀ tí a ò gba àwọn kan dá rẹ̀ sí láàyè tó jẹ́ pé tá a bá ti rí èèyàn kan tó pé ń dọwọ́rú ká tètè gbọ́n dànù àwọn ọmọ wa tán lọ pa ní military camp military base ní Borno wọn ní rí wọn pa o èrò tí mo fẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá májọ máa rò nìyẹn o èrò tí mo fẹ́ kí jẹ́ máa rò pé tó bá jẹ́ pé gbogbo wa ti ṣe ohun tó yẹ ká ṣe tó bá jẹ́ pé gbogbo wa ti rìn lọ́nà tó yẹ ká rìn àwọn ọmọ tó lọ ń pa bí ẹran wọn ní rí wọn pa o nígbà tẹ́ni yẹn ń sọ ó ní the Nigeria government wọn ní gbé list àwọn tó wà ń bẹ wọn ní gbé síta torí wọn mọ̀ kó máa ṣèkì gbogbo everybody pé òun kí ìran Yorùbá pé àtúkú ara fẹ́ ra kù àwọn ọmọ wa tó lọ ṣé irú kíkí bẹ́ẹ̀ ló yẹ kí ìran Yorùbá máa gbàlẹ̀ every blessed day no the answer is no àwa ló yẹ ká dìde ká ṣe ohun tó yẹ ká ṣe tọ́lọ́run bá ti fọ̀tá wa wọn wá ọ̀tá kan tọ́lọ́run bá ti fọ̀tá kan wọn wà pé ó ń dà wá lágbóònù ẹ má jẹ́ ká máa dúró lẹ́yìn ẹ̀ mo láwọn brọ́dà tí mo mú tán wá bá mi lánàá nígbà tí mo tú pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ táwọn náà ń gbọ́ wọn ní ìkan nínú wọn ní lọ́dọ̀ bàbá yìí yẹ ká yí ọwọ́ bí arú tiwa kúrò lọ́dọ̀ bàbá yìí o bàbá yìí ò wọ́ tí ń tẹ́nìyàn jà fún o mo lẹ́rìí wà ẹ̀rí kékeré ló dẹ̀ wà lọ́dọ̀ tèmi Lady K ó kún ọwọ́ Lady K bìbà tí Lady K bá ń sọ̀rọ̀ tó bá ń làágùn tí Lady K bá ń sọ̀rọ̀ tó bá ń làágùn ó ní nítorí ó ní tọmọlọmọ
bẹ́ẹ̀ ṣe máa fi promo báyé Yorùbá jẹ́ nìyẹn wọ́n pa wá lọ́tún wọ́n pa wá lọ́sẹ̀ wá ní promo ẹni tí ò jẹun kanú máa ń ṣe promo ni to hell with you and your promo wọn wèrè ìwé tó yẹ ká ṣe wọn ní ṣe ẹ má bínú jàre tó bá jẹ́ pé tá a bá ṣe tó yẹ ká ṣe ibi tá a bára wa yà ní bára wa ń bẹ̀ wọ́n láwọn bàbá wa ìgbà ẹ nígbà tí a ní àwọn bàbá tó dá ààrẹ ẹni tó máa là wá lójú ẹni tó máa sọ fún wa pé this is the right thing to do Ọlọ́run gbé Sunday ọmọ Adéyẹmọ jáde síta ó ń forí la ikú torí ìran Yorùbá nígbà tó ń kúrò lẹ́kìtì ní rálẹ̀ Èkìtì mọ́tò mẹ́ta ló lásídẹ̀ǹtì lọ́nà tó ló ń bí ó stop lọ́nà pé ṣé kò séèyàn kankan tó kú wọ́n níbẹ̀ ni pé ìkànnì àìtọ́ pé bí ẹ ṣe bàjẹ́ Ọlọ́run àwọn yẹn tètè escape nínú ẹ̀ ẹ ṣe àmà ẹ̀yà ẹ̀kọ́ wọn sínú mọ́tò mi ọmọ Adéyẹmọ fowó ara ẹ̀ ra mọ́tò mi padà fẹ́ni tó ní mọ́tò yẹ mọ́tò méjì tó kù tó yẹ ká túnṣe ó túnṣe padà defamation of character ẹ ṣe jàre àìgbó ìbò yẹn lónà ni wọ́n ní problem mi ẹ ṣe bàbá mi. Okay, wọn làwọn máa bẹ one of the lawyer thank you ṣe gbọ́ bẹ́ẹ̀ ẹ̀yin supporter Chief Imam ó lè ní ọmọdé yẹn mọ́ ti là wá lójú Forílà could do everything mo wà nínú ilé olóyè nígbà tó ń fún àwọn group kọ̀ọ̀kan ní 500,000 group mẹ́jọ that is 4 million ṣé kan lọ́hún tó bá yẹ kán ṣe kan lọ́ máa fi ṣe it is because of the Yorùbá he did not collect any money for any one of you làwọn kan wá délé ní pé Sunday Igboho kò lè wọlé Yorùbá mọ́ wọ́n wá sọ̀rọ̀ àwọn the current champion àwa wọ ní ká wá ṣe rùgbọ̀n bí rùgbọ̀n ọbọ̀ àwọn máa ṣe báyìí àgbà mi àwa lórí kíní àwọn máa ṣe exercise àwọn máa fọwọ́ ra ikùn tí ò sí ń bẹ̀ níjọ́ kan ló jí nínú yàrá ní Olúwa ṣe o àti gba Yorùbá nation ẹ̀yin ọmọ Yorùbá nation ẹ máa jó ká máa yọ̀ owó ni bàbá tó wà l'Ondo state yẹn ni pé it's just like bíi pé ó ń fi oògùn béèrè tó bá ti pè ń báyìí òun ti mọ̀ pé kankan máa jábọ́ àwa rí àwọn tó ń dà wá lágbónú ẹ̀wá tó ní ká máa sọ̀rọ̀ sí wọn ṣé kí aburú yẹn túbọ̀ lè máa continue ni that we give Fulani access láti máa pa wá bẹ́ẹ̀ nípa ẹran adèdí the only hope mo máa ń sọ dáadáa the remain only hope for the Yorùbás ni pé kí Yorùbá ó jáde kó nu Nàìjíríà kí Yorùbá ó reject Nàìjíríà kí Yorùbá ó dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kí Yorùbá ó di olómìnira kí Yorùbá ó ní ìkáwọ́ ara ẹ̀ bí olórí yẹn sọ pé ìkáwọ́ ò lásọ̀ tẹ́nítẹ́ní kí Yorùbá ó wà dominion on our land that is only hope tábàjì wà nù Nàìjíríà yìí ìròyìn ìbànújẹ́ ni ọlọ́mọdé àbá wọn gbọ́ wọ́n mọ̀ pàwọ́ bẹ́ẹ̀ nípa ẹran ni àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ lójoojúmọ́ wípé kí èròǹgbà rere ran Yorùbá kó má wá sí ìmúṣẹ ṣe báwọn bàbá wa ló ń sọ̀rọ̀ síta yìí àwọn Afẹ́nifẹ́re wa àwọn lídà wa táwọn sọ pé a fẹ́ òmìnira a fẹ́ orílẹ̀-èdè wa sani state of emergency làwọn fẹ́ àwọn bàbá yìí àwọn bàbá òfò àwọn bàbá tí ò ní kúre tí ìgbẹ̀yìn wọn máa korò jújogbo lọ let us say the reality I did not expect it pé a máa rí ọmọ Yorùbá kan that will back up the àdúrà gbèmí Chief Imam ó lè ṣé kò gbowó lọ́wọ́ ọmọ Yorùbá ni lára lórí fóònù tí mo fi ṣe program yìí àwọn lédíkè tí ń upload àwọn dọ́là àkáǹtì kan fún mo kàn ń lanu ni pé olúwa o owó tí bàbá yìí gbà Chief Imam yọ̀ǹbọ̀ ẹni kì í ṣe bàbá ọkọ ẹ mọ̀ pé tẹ́ bá ti dárúgbọ̀n lẹ́ àwọn iye wọ́n wá dàbí arúgbó ọ̀sán gangan owó tí bọ̀ yìí gbà bàbá Akíntóyè ò rí gbà olóyè Chief Sunday Igboho kò rí gbà mo sọ fún yín pé lẹ́kìtì bíbà yìí náà ti gbé Tòkunbọ̀ ra 4 tó gbẹ black colour tó ń gbélé lọ́wọ́ ara tí mo sọ fáwọn yẹn nìyẹn mo dárúkọ ìtọ́nu wọn mínísà nígbà tẹ́yìn tí ń ṣe Yorùbá nation èló lẹ gbà lọ́wọ́ àwọn ọmọ Yorùbá ó lóun gbogbo lọ́wọ́ ọmọ Yorùbá àfi tóun bá tún máa dá títí òun sí mo ní lára owó tẹ̀ ń dá ni bàbá yìí fi ń ṣara ní dín ló fi ń kọ́lé mo ní màá ṣẹ́ẹ̀dẹ̀ fídíò kan sí yín níbi tó ti mú ẹran dání agboolé ibi tí bàbá yìí ń gbé nìyẹn nínú agboolé ló gbé tẹ́lẹ̀ family house ó kàn mọ́ ẹgbẹ́ kan ó kùn ó wá ọ̀dà ó kùn lọ sókè ọ́fíìsì ẹni ni mo ní pé irin la máa ń gùn lẹ́bẹ̀ now he has become a landlord tó ń gbáyìn ohun tó dẹ̀ yẹ ká ṣe to be able to save the life of our children both in ministry in school àtàwátà àárín ìdẹ́gbẹ̀dẹ́gbẹ̀ káàkiri ohun tó yẹ ká ṣe to save their life àwọn kẹ́dẹ̀ wà wọ́n bẹ́ gidi ọ̀nà yẹn Ọlọ́run tún mú wa mú olè ẹ̀ tún bá a kẹ̀ lẹ́yìn ọmọ Yorùbá ẹja ronú wa kò yẹ ká máa kí wa pé àkó ara fẹ́ ra kù every blessed man ṣé ọ̀sẹ̀ tó kọjá ni àbí oṣù tó kọjá ni
ìgbèríko mẹ́rin làwọn Fúlàní náà da ìbọn bò bí ẹni máa kú. Tó bá jẹ́ pé a ti ṣe ohun tó yẹ ká ṣe tipẹ́ tí ìran Yorùbá ò sùn lójú ogun Fúlàní kò ní ṣẹlẹ̀. Tó bá jẹ́ pé a ti jí ká má sùn. Mo máa ń sọ tẹ́lẹ̀, mo ní tẹ́ bá rí pé bàbá Èkìtì ń ṣe tí ò dáa, ẹ̀sìn bàbá Èkìtì ní gbẹ́rẹ́ ìpàkọ́, ẹ pé bàbá Èkìtì ó kú díẹ̀ káàtó. Bẹ́ẹ̀ tí bàbá Èkìtì ò bá wá gbọ́, ẹ pariwo ẹ̀ síta. Tẹ́ bá ti ní evidence. Ṣùgbọ́n tí bàbá Èkìtì bá ti rí pé ohun tó ń ṣe ò dáa, tó dẹ̀ lè ṣàlàyé fún yín, ẹ jẹ́ kó máa bá ṣe lọ. Ṣé bá láwa ìgbà 10 million? Mọ̀ iye ìgbà tó ti mo gba 10 million ni. Ó gba 10 million lọ́wọ́ wa, ó gba 10 million lọ́wọ́ yìí. Ìgbà tí mo mọ̀ pé mi ò gba 10 million. When the Igboho say that, tí bàbá Èkìtì bá gba owó, á jẹ́ kí n mọ̀. Tí mo dẹ̀ palayé mi báyìí ló ṣẹlẹ̀. Pé àwọn tó ní mo gbowó yẹ, ẹnìkan print receipt síta. Àkáǹtì tí mi ní 1 million wo orí ẹ̀ rí. 500,000 odi 200,000 odidi owó orí ẹ̀ rí. Màá dẹ̀ release ẹ̀ka ẹ lọ pín. Ẹ̀yin fúnra yín tẹ́ máa lọ print ẹ̀ jáde ní báǹkì. Ṣùgbọ́n eléyìí wọ́n ń da receipt ìbò wá every day. Èmi náà dẹ̀ ní receipt lọ́wọ́, mi ìmáàmù gbowó lọ́wọ́ mi. Ó kàn jẹ́ pé ìyá òní receipt ní káàṣì ló gbà á. Káàṣì ní after ọjọ́ kejì tá a ṣe rálé Èkìtì tán. Káàṣì ni a ní ká bó lè wí. Ẹni ọmọ Yorùbá ní pé àdàpè ní pé ọmọ mi fẹ́wọ́ olè ló lè ń jẹ́. Ènìyàn ń jà wá lólè ohun tó yẹ ká ṣe àṣẹ. Orú àwọn owó tí ṣèpè mọ́mú ti gbà, tí ṣèpè mọ́mú yẹn ti gbà, tó ti gbà káàkiri, tí Yorùbá bá kó papọ̀, ó máa ní ní tá máa fi ṣe that we defend àwọn ọmọ wa tí ikú òjijì ò ní mọ́ máa pa wọ́n bó ṣe ń pa wọ́n káàkiri. Abẹ́ ẹ̀ mọ̀ pé ìbànújẹ́ ńlá ni fún màjèsí tó tojú òbí ẹ̀ lọ sọ́run. Tẹ́nìyàn kan bá ṣe yín pé ọ̀nà àbáyọ míì wà, wí di Yorùbá ọ̀nà àbáyọ míì wà, onítọ̀ntàn yín ni ó tún fẹ́ gbowó lọ́wọ́ yín bí ṣèpè mọ́mú ṣe ń gbowó. Tẹ́nìyàn kan bá sọ fún yín pé there is another way tí bàbá Akíntóyè ti ń sọ fún wa yìí, yàtọ̀ sílẹ̀ tí bàbá Akíntóyè ń sọ fún wa yìí, yàtọ̀ sílẹ̀ tí olóyè Sunday Igboho tó sọ fún wa yìí pé ẹ já kúrò nínú ká bọ́ orúkọ burúkú ilẹ̀. Ohun tí ò yá àwọn ènìyàn dábàdà fẹ́ kúrò nínú Nàìjíríà, wọ́n ní ṣé a máa kúrò nínú ilẹ̀ yìí lọ sí ìlú ibòmíì ni kẹ́ lè mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ò ní sẹ́yìn pé a fẹ́ bọ́ orúkọ burúkú yẹn lẹ̀ Nàìjíríà, a fẹ́ bọ́ orúkọ yẹn lẹ̀. Ẹ má bínú màmí, fóònù yẹn ni mo fi ń ṣe program, ẹ má bínú. Fóònù yẹn ni mo fi ń ṣe program, ẹ má bínú. Màmá mi Olúṣòótọ́ yóò dára fún yín. Tábàlà afẹ́ kò náà ní ṣé. Hello ma. Màmí. Bẹ́ẹ̀ ni mà, mo wà lórí program mà pè yín padà mà. Mo wà lórí program mà pè yín padà. Àwọn tó fẹ́ bọjọ́ ọ̀la wa jẹ́, we must not allow it to happen at all. Ẹ má bínú. Lára àwọn ìyá wa tó dúró déédéé nìyẹn. Ìyá mi Olúṣòótọ́, ẹ má bínú. Màá wá fóònù kankan lọ́nu kó ṣe ìyanu tá a máa fi receive call. Tá a bá ń sọ fáwọn èèyàn míì, ọ̀rẹ́ mi ọjọ́ tọjọ́ mẹ́ta, ẹ jẹ́ kúrò nínú Nàìjíríà, wọ́n ní ṣe afẹ́ kúrò ní ilẹ̀ wa lọ sí ibòmíì ni ṣé ẹ ti rí ilẹ̀ míì that will contain all the Yorùbá níbi tí mentality wọn tó ti jóná dé. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá mi rìn lọ lójú títì, eérú ló ń bẹ lórí wọn ò lè ronú bí èèyàn mọ́. Tábàlà fẹ́ kúrò nínú Nàìjíríà, a fẹ́ bọ́ orúkọ burúkú tó gbé ìran Yorùbá sínú ìgbèkùn. A fẹ́ bọ́ orúkọ burúkú tó ń gba ògo Yorùbá ló kúrò lọ́wọ́ Yorùbá. A fẹ́ bọ́ orúkọ burúkú tó sọ Yorùbá di àríre mọ́ ṣe táwọn èrè lọ́ọ̀kan tí a lè ṣe. Pé orúkọ yìí àtàwọn tá a kó wá papọ̀ mọ́, tẹ́ bá ń sọ̀rọ̀ nípa Nàìjíríà lénìí, contain Yorùbá, Igbo, Hausa, Fulani, that is the fourth major. Tẹ́lẹ̀ kò sí Fulani bẹ́ẹ̀, but wọ́n ti sọ̀rọ̀, wọ́n ti take over ọ̀dọ̀ àwọn Hausa lóhùn. Ni mo fi ṣe program kan pé ikú tó pẹ́ lẹ́dìyẹ kò gbẹ́dọ̀ pé léwúrẹ́, ṣùgbọ́n lónìí tí a bá múra, ikú tó pẹ́ lẹ́dìyẹ ti ń pè léwúrẹ́ lọ́wọ́lọ́wọ́. Èyí tó dẹ̀ yẹ ká dìde gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ọkọ, a lè fẹ́ kù. Nígbà tí Joshua ń kó àwọn ọmọ Israẹli lọ, ó débì kan, ó ní ta lẹni tó yọ Israẹli lẹ́nu. Nígbà tí Ákánì jáde síta pé òun náà ni òun fẹ́rẹ̀ ló jáde síta, kò sórí kúkú bíi ti ìmáàmù, kò ń sọ pé òun máa gba lọ́yà pé báwo ni ṣe bá sọ pé òun yọ Israẹli lẹ́nu. Ó jáde ni pé ó jẹ́wọ́ gọ́ọ́rọ́wọ́ pé èmi ni mò ń yọ Israẹli lẹ́nu. Joshua dẹ̀ mú àtọmọ ẹ̀ àtọwọn ọ̀sẹ̀ ẹ̀ àtọhun gbogbo tó ní
bíbélì ìjòdì mímọ̀ pé wọ́n sọ lókùúta pa ni wọ́n rú gbogbo ẹ̀ wọ́n sọ lókùúta yẹn pa tán wọ́n tún dáná sun àwárí àwọn tó ń fà wá sẹ́yìn tó ń fi ọgbọgbọ́n tú àṣírí wa fún àwọn ọ̀tá àtúrò àwọn ọmọ Yorùbá tó tún wà lẹ́yìn ẹ lọ mú DSS lédíkè yẹ ẹgbẹ́dọ̀ àrẹ́sì lédíkè ẹgbẹ́dọ̀ àrẹ́sì bàbá Èkìtì ni Interpol lẹ́ máa fi gbé Ọláyọmí Kóìkí Interpol lẹ́ máa fi gbé Yorùbáwùyí báwo náà ṣe máa sọ tójú wọn ò tó nígbà tí rìsíìtì ń bẹ ṣé ìran bàbá mi ló ń pírìtì rìsíìtì wẹ́mà ṣé ìran bàbá mi ló ní Union Bank ni àbí Access Bank òfò ní gbogbo yín máa ṣe papọ̀ ẹ má ṣe dúró dìgbà tó bá máa kàn yín torí pé Yorùbá ní pé ikú tó pojú gbà ẹni òwe ló ń pa á mọ́ ni ẹ má jẹ́ dúró dìgbà tí Nàìjíríà máa pa wá lẹ́kún èyí tó pa ìran Yorùbá lẹ́kún tó gẹ́ ẹja gbára wa kúrò lọ́wọ́ Nàìjíríà ká bọ́ orúkọ burúkú yẹ kúrò n tó ṣẹlẹ̀ ní military base ní Borno wọn láwọn ọmọ Yorùbá ló pọ̀ jù ń bẹ̀ o that is bí Yorùbá ṣe ń reduce díẹ̀ use style reduce díẹ̀ tẹ́ bá wo mo ṣókí níyẹn lórí program lánàá àwọn Boko Haram yẹn ètò mo rí tó dàgbà jù bẹ́ẹ̀ ni kó jẹ́ ọmọ 22 years with confidence náà fi wọlé confidence náà fi wọnú military yẹn àwọn kan wà lórí ọ̀kadà tó ń lojọ́ tó ń mẹ́kì fóònù àwọn ẹgbẹ́ wọn tó kù dẹ́n spray lọ́ní wọ́n ń ta gìtá yẹ gìtá tó ní agbára gidi wọ́n ń ta gìtá yẹ ní gìtá ọwọ́ wọn burú ju ti gìtá ọwọ́ Sunny Adé lọ láì mọ̀ pé àwọn ọmọ Yorùbá náà ń ta gìtá sí ń bẹ̀ and I use this opportunity to call all the Yorùbás in ministry tí wọ́n bá ń transfer yín lọ sí north ẹ máa bọ̀ nílé ẹ máa bọ̀ nílé kájọ wá fìmọ̀ pọ̀ kájọ gbára wa kúrò kájọ bọ́ orúkọ burúkú Nàìjíríà yẹn lẹ̀ ìgbà yẹlẹ iṣẹ́ ológun tó wù yín láti ṣe yẹlẹ ilé ìfìfọ̀kàn balẹ̀ ṣe ni wọn ò ní máa kó yín sínú ẹnu ikú tí ò sí nǹkan tẹ́ máa fi dìbẹ́ǹdì ara yín lọ́wọ́ yín àwọn àmì bá bẹ̀rẹ̀ sí sá ilé kótókótó wọ́n sá ilé kótókótó bẹ́ẹ̀ náà fìbọn lé wọn kiri náà ń tú fún àwọn ọmọ wa lẹ̀ àwa rí àwọn tó jẹ́ pé tó bá jẹ́ pé a ti ṣe ohun tó yẹ ká ṣe àwọn ọ̀tá tó yẹ ká ti lékò láàrin wa àwọn tó yẹ ká ti silent tó bá jẹ́ pé a ti ní ìfúnra tí Yorùbá ní pé ìfúnra ló gun àgbà somebody like Chief Imam ò ní wọ̀ wá láàrin kò ní máa ràn bí oòrùn láàrin wa kó máa gba bí $500 lọ́wọ́ èèyàn kan bí $1,000 lọ́wọ́ èèyàn kan bí 500,000 naira owó màálù lọ rẹpẹtẹ owó ìwé ẹjẹ abéèrè tó bá tẹ̀ jẹ́ pé àwọn ọ̀jọ̀gbọ́n Yorùbá tí jẹ́ pé Yorùbá mọ̀ pé inú ìgbèkùn la wà inú ikú la wà téèyàn kan wá ń lo avenue yẹ láti máa gbá ìran Yorùbá pé wọ́n kúkú wà ní ìṣòro téèyàn bá dẹ̀ wà ní ìṣòro oríṣiríṣi oògùn tẹ́ bá fi lọ ló wọ́n máa lò bẹ́ẹ̀ bá lo èédú tẹ́ gbélé tẹ́ bá fi kókó pa sí pé ó yá gbélé mu ó máa tún ṣiṣẹ́ bẹ́ẹ̀ á gbé mu torí pé ó ń wá ìwòsàn tó bá jẹ́ pé lórí ìwé Yorùbá tí bàbá ẹ̀ ti gba ọ̀pọ̀lọpọ̀ owó bíi 10 million naira la gbé lọ sí kóòtù pé ó sọ fún wa pé òun fẹ́ ṣe ìwé Yorùbá síta ó dẹ̀ ti gbowó lọ́wọ́ wa àárí ìwé náà ṣé kò tó ni ṣé kò tó ká sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà ṣé kò tó lóun máa ṣe ìwé Yorùbá ìtàn Yorùbá ó dìídì sọ bá wa mo pe àwọn àgbààgbà kan fún mo pe Ọ̀túnba Ẹrú Òbodò mo pe bàbá Gani Alágbàlá pé ìwé kan wà lọ́wọ́ bàbá yìí ó lóun kọ̀wé kan ìtàn Yorùbá pé tá a bá gbé dé Amẹ́ríkà tá a gbé dé US tá a gbé wọ́ọ́rọ́wọ́ la máa lọ bàbá yìí tó wà lẹ́ Àkúrẹ́ yẹn ní 1 million naira cash ló ń kó lé lọ́wọ́ ló gbà lọ́wọ́ lóní ó lára owó ó ní àwọn dẹ̀pọ̀ bẹ́ẹ̀ tó sọ pé owó mílíọ̀nù nígbà yẹn kọ́kọ́ ní máa gbẹ́dọ̀ tẹ̀wé yẹn síta tá a bá gbé yẹn lọ sí kóòtù pé ìmáàmù Yorùbá ja ìran Yorùbá ló lè táwọn yẹn sọ wípé tọ́jà múrì sì ti jáde síta pé ó sọ pé àwọn máa ṣe ìwé àwọn san owó wọn ò rí ìwé yẹn lẹ́yìn wèrè kan wá jáde ẹ wá ní kó gbé wọn lọ kóòtù ní kó fi DSS máa wá bàbá kiri ṣé kò jalè ni òun là wá fi sọ wípé we need our freedom làwọn bàbá wa sọ wípé state of emergency àwọn Afẹ́nifẹ́re òfò làwọn bàbá wa fi ká kọ́wọ́ kó mo sọ fún yín majority àwọn ọba yẹn mọ̀ they know the target of the Fulanis they know the mission of Fulani wọn àwọn ọba wa tó yẹ kó prepare tó yẹ kó sọkọ kó sọ wípé this is the only solution for the Yorùbá ni pé kálukú wa máa lọ nílò ẹ mọ solution táwọn wá ní títí wọn wá ń kó àwọn ọmọ wọn kó wọn lọ sí Amẹ́ríkà wọn kó àwọn ọmọ wọn kó wọn lọ sí Amẹ́ríkà tèmi dẹ̀ gbàgbọ́ nínú Ọlọ́run pé òkú àwọn ọmọ yẹn náà máa fi ránṣẹ́ wá gbà yín lé mo gbàgbọ́ nínú Ọlọ́run débẹ̀ mo gbàgbọ́ nínú ilẹ̀ Yorùbá débẹ̀ làwa fi ń béèrè fún òmìnira ẹ̀yin ń béèrè fún state of emergency wèrè olóṣèlú kan wà nílọrin ó ní ká wá ṣe state of emergency ní ó wà ní Ọ̀ṣun ó ní ká wá ṣe state of emergency ní Ọ̀ṣun lára àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá nìyẹn o ṣé mo ṣe program kan mo ní tó bá jẹ́ pé àwọn àgbààgbà wa dúró déédéé
tó bá jẹ́ pé àwọn ọba wa dúró déédéé somebody like Chief Imam ò ní oore ọ̀fẹ́ ní access láti máa gbá wa bí ẹni gbá bọ́ọ̀lù. It is because we don't have leader. It is because we don't have leaders. Àìwá ní leader yẹn wá ń fìyà jẹ wá. Àìní leader yẹn ó wá ń ṣe kíni ó wá ń fìyà jẹ wá ó wá ń fi pọ́n wa lójú torí pé a ò ní leader ni o. Yorùbá tán bá ń tàn wá ẹ má jẹ́ àtànra wa à ń sùn ó yẹ ká ti jí ó ti yẹ ká ti jí orú ilé Chief Imam yẹn ó yẹ kí iná ti máa sán bẹ́ẹ̀ pé ọ̀tá wa leléyìí owó tó yẹ ká fi secure ara wa wèrè wọn this man ó wà this kílẹ̀ pé Chief Imam yìí ó wà lára àwọn tó divide Àgbẹ̀kọ̀yà ẹ ti gbàgbé bọ́ẹ̀ tó máa ń pè ní àpótí ẹ̀rí ó lọ kó àwọn èèyàn kan máa ń kó lọ sọ́dọ̀ Chief Imam wọ́n wá pera wọn ní authentic Àgbẹ̀kọ̀yà ará Ìlọrin ẹrú Ìlọrin ọmọ Fúlàní wọ́n claim pé Àgbẹ̀kọ̀yà lòun ẹ rí pé Yorùbá ń sùn àfi tá a bá máa parọ́ fúnra wa lóko. It is time for us to jí káde pé àwọn ọmọ wa tó wà lólógún pé ojú lalákan fi ń sọ́rí kán máa bọ̀ ń lé kájọ wá gbára wa kó nínú ìgbèkùn yìí everything àrà tó bá wù kán fẹ́ dá tábà gbára wa Yorùbá lọ́mọ alára àgbà yìí dá Yorùbá Ọlọ́run dá Yorùbá máa ń fún yàn lára àdá ni ara ń àrídá nílé ara wa yìí. I said it yesterday pé special made lọ́lọ́run fi ìran Yorùbá dá àwọn ẹ̀yà tó kù bí kọ́lọ́run dá wọn lọ́jọ́ iṣẹ́ kódà níjọ́ tọ́lọ́run mo lè sọ pé àwa wà lára àwọn tọ́lọ́run dá gbẹ̀yìn tó dìídì dá in everything tọpọlọ ní ká sọ ni ó tún dá wa sórí ilẹ̀ tó dára ṣùgbọ́n ṣe ni láàánú gbogbo ògùn tọ́lọ́run bá mi fún wa àrílò torí pé a wà nínú ìgbèkùn wọ́n so wa mọ́ bí tí ò yẹ kó so wa mọ́ kò rí báyìí nígbà yí àwọn bàbá wa o ṣùgbọ́n nígbà 1914 wàhálà bẹ̀rẹ̀ sí ń wọlé ẹ má dẹ̀ gbàgbé kì í ṣe ọjọ́ tí wàhálà bá wọlé lènìyàn máa mọ̀ pé wàhálà ti dé ó dìgbà tí wàhálà yẹn bá bẹ̀rẹ̀ sí ń fẹjú ẹni tó gbé wàhálà wọlé ló mọ rísì tó ń fi gbé wàhálà wọlé ṣùgbọ́n nígbà tí wàhálà yẹn bá bẹ̀rẹ̀ sí ń fẹjú ló ń tọ̀ ṣe máa mọ̀ pé wàhálà ti dé. àwọn ọmọ tó kú ní ministry base wọ́n ní Yorùbá ló pọ̀ jù bẹ́ẹ̀ ìjọ wo la fẹ́ fòkú òpin sí ìjọ wo ni Yorùbá fẹ́ dáwọ́ gbogbo rògbòdìyàn ogun tó ń ja ìran Yorùbá ìjọ wo la fẹ́ dáwọ́ ẹ̀ dúró ìjọ wo la fẹ́ sọ ọ̀rọ̀ kan pé lóòótọ́ àti lódodo a ò jìyà mọ́ gbogbo iṣẹ́ rere táwọn bàbá wa ṣe ńlẹ̀ wọ́n ti gbà lọ́wọ́ wa wọ́n sọ wá sí kólóbó orú àwọn divide and rule tí àwọn Fúlàní ń lò ní àdúrà gbèmí náà wá lò fún wa ẹ̀já ṣíra wa lójú Yorùbá jáwé kọ́ gbogbo ẹ̀yin bàbá màmá ẹ bá mi pín ètò ìtẹ́ ti ṣàkó lọ ẹ padà wá sílẹ̀ ẹ jẹ́ ká jọ ṣe kó ba lè rí bó ti yẹ kó rí ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀ ká jọ ṣe kó ba lè rí bó ti yẹ kó rí kí ilẹ̀ Yorùbá lè bá gbé èmi àti yín kí gbogbo wa lè bá ní ìfọ̀kànbalẹ̀ ká ba lè láyọ̀ ká lè ní ìdùnnú lórí ilẹ̀ abínibí wa ká lè proud of our country. ẹ lọ wo àwọn ọmọ Yorùbá lẹ́yìn odi ẹ lọ wo bí wọ́n ṣe ń jìyà fídíò kan jáde result ẹ lọ wo àwọn ọmọ Yorùbá àwọn ọmọ Nigerians àwọn ọmọ giant of Africa ẹ lọ wo wọn ní ẹ̀wọ̀n ní another country ẹ lọ wo báyìí wọ́n ṣe dà síbẹ̀ àwọn olórí wọn ò rí títí wọn rò àìmọye ìgbà tó ti release fídíò tí wọ́n ti ké sí ìjọba Nàìjíríà even àwọn country yẹn gan àwọn olórí orílẹ̀-èdè yẹn wọ́n ránṣẹ́ sí Nigerian government wípé your citizens are here come and park there we don't want them anymore in our country kí ni Nàìjíríà ṣe Nàìjíríà ní kó kú síbẹ̀ Nàìjíríà ní tó bá deport wọn plane wọn ò gbọdọ̀ land sí Nàìjíríà ṣé tí Nàìjíríà bá daṣọ máa fìlú wọn sílẹ̀ ṣé wọ́n máa fìlú wọn sílẹ̀ wọn ò ní fìlú wọn sílẹ̀ most of àwọn tá à ń sọ they were graduates èyí tó lọ sí school of nurse wà nínú wọn wọ́n kàwé kì í ṣe pé wọ́n kú lórí kí ni wọ́n mú bọ̀ nílùú Nàìjíríà tó sọ wọ́n dèrò ẹ̀yìn odi nítorí ìdí èyí super mega rally Yorùbá nation please wake up let's come together gbogbo èyí tó jẹ́ wípé olè owó lẹ torí ẹ̀ ṣe Yorùbá nation ẹrù àgòjìlẹ̀ ẹ má wo ní ọ̀la ní kẹ́rò pé kí ló máa ṣẹlẹ̀ lọ́la ẹ rántí òwe àwọn àgbà tó ní ilé tá bá fi tọ́mọ ìrì ló máa wo ẹ rẹ́nẹ̀rẹ́ wípé gbogbo olè tẹjà nínú Yorùbá nation tẹ́ fi kó ọlá àti ọrọ̀ ọjọ́
ó máa parẹ́ ní ìjọ́ kan nítorí ẹ̀ ṣe lọ́nà tó tọ́. Ẹlòmíà ni ẹ mo ṣiṣẹ́ fún Yorùbá nation, so tí bá wá fi Yorùbá nation jalè, tí bá fi kọ́rọ̀ jó máa bá mi kalẹ̀ nítorí òun jìyà fún Yorùbá nation, bá ńlá rọ́ ni kò lè bá ẹ kalẹ̀ nítorí ìyà tó ló jẹ fún Yorùbá nation, ìyà ìran ẹ ló jẹ, ìyà ìran ẹ ló jẹ. Nítorí ìdí èyí mo bẹ̀ wá, mo rọ̀ wá, Yorùbá nation no going back. Gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ jẹ́ ọmọ ọkọ tẹ́ kì í ṣe ọmọ àlè, tí ẹ kì í ṣe ẹni tí wọ́n fi ṣe alamí sínú struggle yìí, tí ẹ kì í ṣe onílára tó jẹ́ wípé ipò ló gbé ilẹ̀ torí ẹjọ́ ìní Yorùbá nation, ẹ fẹ́ di president, ẹ fẹ́ di senator, ẹ fẹ́ di honourable, ẹ fẹ́ di governor, tí ẹ ti torí ẹjọ́ Yorùbá nation. Ẹ jẹ́ ká padà wá sílé, ẹ jẹ́ ká jọ ṣe kó ba lè rí bó ṣe rí. Ẹ má torí ipò ṣe Yorùbá nation. Ìfẹ́ ìran yín àti ara yín àti ọjọ́ ọ̀la yín nìkẹ́ni. Ẹ má wò pé ó ń dùn fún yín lénìí bó ṣe dùn fáwọn kan nígbà kan nìyẹn tó padà kan fún wọn. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ youth leader Afẹ́nifẹ́re kó máa ṣe kíni, kó máa jẹ́ ohun ìṣítí fún yín. Ó lóun ń gbọ́ dáadáa wípé wọ́n kidnap, ṣùgbọ́n òun ever expect wípé ó lè ṣẹlẹ̀ sí èèyàn bíi tòun. Ta ni ẹ́ tí ogun Nàìjíríà ò lè jà ẹ́ tó bá ti dúró sórí ibi, tó dúró sórí òtítọ́? Gbogbo ẹni tó bá tẹ̀lé wọn Nàìjíríà, orí ibi lẹ dúró sí, ẹ dúró sórí òtítọ́, nítorí kò sí òtítọ́ kankan mọ́ ní ìlú Nàìjíríà. Ibi ló kún ìlú Nàìjíríà, ìwà ìkà ló kún ìlú Nàìjíríà, apanilẹ́kúnjayé ni wọ́n ní ìlú Nàìjíríà. Nítorí ìdí èyí mo bẹ̀ wá, mo rẹ̀ wá, gbogbo ọ̀nà tí oníkálukú wa bá lè gbà láti fi support super mega rally, please let's come out. Ẹ jẹ́ ká jọ ṣe, Ẹlẹ́dùmarè á fún wa ṣe, àwọn onílẹ̀ á tì wá lẹ́yìn, àní ṣe lásán. Bẹ́ẹ̀ ló máa rí, Jésù Olúwa wa, àmín. This one is called manpower. Manpower. Fún ẹ̀yin tí ẹ lè ṣe dáadáa, àbẹ́yìn tó jẹ́ wípé tẹ́ bá ti lè dìde lẹ́ẹ̀kan náà báyìí, wọ́n á rò bọ́ òun máa ya bọ́ ni, at the end of it pàbó ló máa já sí. Tẹ́ bá ti ṣọwọ́ kan, that is the end. Ohun ní ohun tẹ́ nílò lélẹ̀, ẹ nídìí nǹkan míì. This is what you need. Ẹ máa perform dáadáa, ẹ máa wọlé kanlẹ̀, ẹ máa tẹ́dùn, ẹ máa tẹ́dùn. Ẹ méje, ẹ mẹ́ta, ẹ mẹ́rin, go ọ̀sán ni tí ẹ bá ti gbé àgúnmu ìlura. Àgúnmu ni kòkòrò, àgúnmu ni ẹgbẹ́lura, ọkùnrin ló máa lò. Ẹ má wá gbàgbé, gbogbo ẹ̀yin tẹ́ bá ní diabetes, gbogbo ẹ̀yin tẹ́ bá ní diabetes, ògùn diabetes wà tẹ́ lè lò, tí ẹ ní gbúrò ẹ̀ mọ́, ẹ nílò ju 2 pack lọ. Ẹ nílò ju 2 pack of ògùn diabetes yẹn lọ. Ó tún di kíni, ó tún di gbére nìyẹn. Eléyìí tẹ́ wò lọ́wọ́ mi, àgúnmu jẹ̀díjẹ̀dí, àgúnmu jẹ̀díjẹ̀dí. Jẹ̀dí yẹn kò sí bó ṣe lè kọ́ǹkì tó, kò sí bó ṣe lè stubborn tó. Tẹ́ bá ti gbé àgúnmu ìlura, ẹ máa ya wọ́rọ́wọ́, ẹ máa ya gbogbo ẹ̀ dànù, àlàáfíà tó yín láyọ̀. Bákan náà ni eléyìí, àgbo jẹ̀dí leléyìí. Ṣé rí àgbo jẹ̀dí, ẹ máa soak ẹ̀ sómi ni. This is 1 pack. 1 pack yẹn lè soak ẹ̀ lẹ́ẹ̀mejì sínú omi. Ẹ máa soak ẹ̀ sínú omi. Ẹ rọra máa ṣẹmu láràárọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan, not all the time. Maybe 3 times in a week. Ó depend bẹ́ẹ̀ bá ṣe rí pé jẹ̀dí yẹn ṣe ń ba yín pò tó. Àgúnmu yìí náà kì í ṣe nǹkan tẹ́ máa lò all the time. Maybe once in a week, because ó máa jẹ́ kẹ́ toilet. Ẹ lè lọ toilet ó kéré jù. Àríwé ẹ̀rẹ́ máa lọ toilet lẹ́ẹ̀márùn-ún. Tí ẹ bá lo àgúnmu jẹ̀díjẹ̀dí, nǹkan tí èmi àtàwọn ọmọ mi náà ń lò ní, mo ló ní sí soak, a dẹ̀ tún lo àgúnmu, a fi ṣeré, because ó wà pa gan, especially fún ẹ̀yin ọkùnrin. Ẹ má gbàgbé pé ìbàdí lẹ máa lò. Same tí ẹ̀yin ìyá wa náà, egungun ẹ̀yìn, òun la fi ń gbé oyún o. Ọ̀pá ẹ̀yìn a fi ń ru oyún o. So jẹ̀dígẹ̀dẹ̀ nìyí kò dáa. Ó máa affect èèyàn. Iṣẹ́ burúkú ni jẹ̀díjẹ̀dí máa ń ṣe lára. Ọ̀nà tó dẹ̀ máa ń gbà fi ṣiṣẹ́ láàgọ́ ara ó póríṣiríṣi. Result tó máa tún wá padà fún yàn nígbà tó bá ti pọ̀ láàgọ́ ara ó tún póríṣiríṣi. Bí kó pa ọkùnrin míì lóko, bí kó kọ̀ sí diabetes. Tí diabetes bá tún ti wá pọ̀ jù, ojú á máa wá mi. Á di ohun tó máa affect ojú èèyàn ní rí wọn dáadáa mọ́. So kó bá má dà bẹ́ẹ̀, eléyìí mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà fún yín àwọn product yìí. Mo lè fọwọ́ wọn sọ̀yà fún yín. Ó wà very very active, ó ń ṣiṣẹ́ dáadáa. Ẹ̀yin tẹ́ bá wá nídìí ẹ̀, WhatsApp number tẹ́ máa pè, òun lẹ́ ń wò lójú screen. Ẹ jẹ́ bá wa pín ètò yìí síta, mo fi Elédùmarè bẹ̀ yín, ẹ bá wa pín. Kélé lè jẹ́ nǹkan tó máa jẹ́ káwọn èèyàn wa náà kí wọ́n ní ìgboyà láti lè jáde fún super mega rally. So ìta sọ lọ, mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà fún yín, ó ń ṣiṣẹ́ dáadáa. Bákan náà ọdún ti dé,
ẹ wá raṣọ ọdún. Ṣé mi láwọn mùsùlùmí ní fáǹsì ni? Ọdún ti kù bóyá 3 or 4 days. Ẹ wá raṣọ ọdún kí ló dé? Ṣé mi láwọn mùsùlùmí ní fáǹsì ni? Àwọn àǹkárá wà, àdìrẹ wà, skirt and blouse gbogbo ẹ̀ lóríṣiríṣi ló kún bí báyìí. Ẹgbẹ́ patronize baby of Yorùbá nation. Ẹ má jẹ́ kó fi mí bú gbogbo ẹ̀yin ìyá lálùbáríkà bàbá àdùnnú tẹ́ ń wò mí pé elékùtà mà ní Lady K kó máa ta. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi, aṣọ ọkùnrin wà. Àwọn aṣọ tẹ́ lè wọ̀ lọ sí ìdí. Má bá yín ṣìpù express ó máa dọ́dọ̀ yín kó tó dijọ́ ọdún. Express la máa gbé gbà 3 days ó máa dọ́dọ̀ yín. Ẹ pè mí mo láwọn agbádá tẹ́ lè lò lọ sí church, ẹ lè lò lọ sí wedding, ẹ lè lò lọ sí burial, ẹ lè lò lọ sí birthday, ẹ lè lò lọ sí any occasion, ẹ dẹ̀ lè lò lọ fi kírun lọ fi ṣọpẹ́ ọdún pé tó mo dúpẹ́ o mo tún la tọdún yìí já. So ẹ pè mí gbogbo ẹ̀yin mọ́mì mi náà aṣọ wà fún yín lóríṣiríṣi àwọn fine aṣọ damask wà aṣọ òkè wà ankara wà lace wà gbogbo ẹ̀ ni mo ní níbí báyìí. Ẹ̀yin tẹ́ bá fẹ́ white lace wà ẹ pè Lady K Ìfẹ́olúwa show the baby of Yorùbá nation. Ẹ̀yin tẹ́ bá wá need African food tẹ́ fẹ́ ṣe special food fọ́dún mo ní rice ọ̀fadà tẹ́ lè fi ṣe special food. Ẹ̀yin tẹ́ bá mọ̀ ṣe máa sọ fún yín bẹ́ ṣe máa ṣe ọ̀fadà rice mi ò dẹ̀ ní òkúta títí ní báyìí ẹ lè bá nínú ọ̀fadà rice Lady K ó clean dáadáa. So ẹ̀yin tẹ́ bá need ẹ gbá mi láago kí n ṣe kí ni kí n bá yín send ẹ. Èlùbọ́ wà, pando yàmú wà, sẹ̀mó wà, gàrí wà. Èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K bó dẹ̀ jẹ́ pupa náà ni ó wà bó jẹ́ ẹ̀gúsí náà wà. Èyí tẹ́ bá ti fẹ́ ẹ̀yẹ ṣáà ti pè mí mi ò ní wá yín tì ẹ ṣeun gan. Bákan náà ẹ̀yin tẹ́ bá fẹ́ ra spiritual items ẹ̀yin tẹ́ bá need lọ́fíńdà Holy Michael back to sender ọ̀nà ńlá èdìdì ẹ̀mí mímọ́ Miss Paris àti bẹ́ẹ̀ lọ ẹ pè Lady K Ìfẹ́olúwa show. Tẹ́ bá need àwọn spiritual something tí wọ́n ti ṣiṣẹ́ sí bíi ọṣẹ ìṣẹ́gun, ọṣẹ àánú, ọṣẹ àṣeyọrí, ọṣẹ tẹ́ lè fi máa forí fún àṣeyọrí ẹ kàn máa fi forí lásán ẹ nídà ti fi wẹ̀ kẹwàá rí pé rere lolúwa nínú èpè nínú àdúrà ẹ fi kàn ránṣẹ́ sí Lady K. I don't talk too much about the spiritual items because I'm very sure of what I'm selling. Yes, tẹ́ bá gbọ́ ajẹ́ bíi idán tó bá dẹ̀ jẹ́ ọṣẹ àánú náà ni kò sí ohun tó burú téèyàn bá lo àwọn ètò àdúrà àwọn nǹkan àdúrà fún rẹ̀ kò sí ohun tó burú. Àdúrà gbogbo wa máa gbà níṣe lásán. I don't talk too much about the spiritual items but anything spiritual items either kò tẹ̀lé lò fún àlákàlà oúnjẹ ojú oorun ìbálòpọ̀ ìṣẹ́gun back to sender àárọ̀ bí anything just call Lady K Ìfẹ́olúwa show. Òróró ni ọṣẹ ni lọ́fíńdà ni ó wà available bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ojú òní tiwa. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel Lady K Ìfẹ́olúwa show the baby of Yorùbá nation. Mi ò ní wá yín tì ẹ ṣeun gan ire o.